ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. No, we have done his own. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Tuntun mọ́ wípé ìdùnnú ṣubú lu ayọ̀ ìròyìn ti gbòde kan. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀ ẹ̀yin náà lẹ́ ò ti rí wípé lẹ́yìn ọjọ́ 57 days ní ìgbèkùn àwọn agbésùmọ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ni wọ́n ti gba òmìnira ní àná òde yìí gẹ́gẹ́ bí fọ́nrán náà àti ìròyìn yẹn ṣe gbé káàkiri. Ó jù bẹ́ẹ̀ lọ, there is more to it. As time goes on, ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí àwọn ọ̀rọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tó dìrọ̀ mọ́ bí àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe gba òmìnira. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n dàbí èjìká tí wọ́n jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn ẹni. A pariwo títí bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ gorí ọjọ́, oṣù ó fẹ́ di wípé ó fẹ́ máa gorí oṣù, ṣùgbọ́n gbogbo ariwo wa, gbogbo ìgbìyànjú ìjọba kò já sí asán. Now, mo kàn fẹ́ mẹ́nuba nǹkan mẹ́ta lórí ọ̀rọ̀ yìí lẹ́yìn ìròyìn yẹn tó ti gbòde kan. Nǹkan àkọ́kọ́ ni wípé àwọn ọmọ yìí wọ́n ní the medical attention, serious one, because ẹ jẹ́ ká máa rò wípé inú wọn dùn nínú fọ́nrán yẹn. Ẹ jẹ́ ká máa wò wípé lótìtọ́ àti lódodo wọ́n ti gbòmìnira ká wá sọ wípé a fẹ́ pa wọ́n tì bẹ́ẹ̀. Mo gbàgbọ́ wípé tí wọ́n bá ṣàbẹ̀wò sí gómìnà tán gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe, ẹ jẹ́ á tètè gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú èyí tí ó péye, nítorí pé kò easy kò rọrùn láti wà nínú igbó fún ọjọ́ 54. Ètò ìlera wọn ẹ jẹ́ ká mú lókùnkúndùn. Ẹ má jẹ́ ká fi wọ́n lẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti rí gómìnà, lẹ́yìn tí wọ́n bá ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn bóyá wọ́n fẹ́ kó wọn lọ sọ́dọ̀ ààrẹ ni o, lẹ́yìn tí gbogbo àwọn kan yìí bá ti ṣẹlẹ̀ tán ẹ jẹ́ ká tọ́jú wọn. Ẹ jẹ́ ká má pa wọ́n tì. Ìtọ́jú ètò ìlera wọn ó ṣe pàtàkì. Eléyìí lọ fún gómìnà, eléyìí lọ fún ààrẹ. Let's finance their medical bills any the time tí wọn yóò fi wà alright. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé mọ̀lẹ́bí bàbá mathematics teacher tó jẹ́ wípé àwọn ará bí yìí wọ́n dẹ̀mí wọn légbodò nínú ìrìn àjò yìí. Àwọn mọ̀lẹ́bí wọn fi ọ̀rọ̀ kan léde tí mo kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ẹ̀ka n kò máa yànnà náà ẹ̀ ní nítorí ìròyìn ayọ̀ yẹn ó fẹ́ dàbí pé ó ti fẹ́ dí àwọn ènìyàn kan lójú láti má rántí àwọn mọ̀lẹ́bí yìí. Àwọn mọ̀lẹ́bí yìí kígbe wọ́n sọ̀rọ̀. Our uncle is never coming home. Slain Oyo teachers family react after victim release. Family of Michael Oyedokun, an Oyo teacher kid during a school abduction, expressed pains after other victims release, saying their uncle will never rest in peace. Lóòótọ́ ni nítorí ọ̀nà tí wọ́n fi ṣekú pa bàbá yìí ọ̀nà tí ó burú jù ni, tó burú jáì. Iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin ìjọba o, bẹ́ẹ̀ ṣe máa dúró ti mọ̀lẹ́bí yìí, bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo ìrànlọ́wọ́ fún wọn. A mọ̀ wípé ẹ̀mí a lè fi wé ìrànlọ́wọ́ èyíkéyìí tí bá fẹ́ ṣe fún wọn, ṣùgbọ́n ẹ má gbàgbé wọn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Gómìnà onímọ̀ ẹ̀rọ Seyi Makinde ẹ sọ̀rọ̀ kan ní àná òde yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Mo kọ́kọ́ kí yín wípé congratulations fún àṣeyọrí yìí. Ọ̀rọ̀ yìí mi ò mọ, I stand to be corrected, but mi ò mọ ohun tó bí ọ̀rọ̀ yẹn jáde. Bóyá ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lè láǹfààní láti bá mi ronú sí apá àbòmí lórí ọ̀rọ̀ tí gómìnà onímọ̀ ẹ̀rọ Seyi Makinde tí wọ́n sọ lánàá tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ notice. Wọ́n ní àwọn kéde èròǹgbà wọn fún ipò gómìnà láti díje dupò aláṣẹ ní aago 4, aago 9 ọjọ́ kejì wọ́n ti jí àwọn ọmọ gbé. Wọ́n ní nínú ìrìn àjò bí ọdún 7 sẹ́yìn irú eléyìí kò ṣẹlẹ̀
nínú ìwé ìtàn ìpínlẹ̀ Ọ̀yọ́ mi ò understand ọ̀rọ̀ yẹn dáadáa but gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé please I beg you ẹ jẹ́ kó gún mi ẹ jẹ́ ẹ fi ara rí ẹ fi parí ìṣèjọba yín ẹ dẹ̀ mọ̀ wípé ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀ la Your Excellency àwọn èèyàn tí wọ́n sọ wípé politics ni ó ti ń jọ o nítorí gbogbo ọ̀nà tí ìrìn àjò yẹn gbà wọ́n fi àwọn èèyàn kan tẹ̀ ń da láṣà wípé wọ́n gbé wọn lọ́jọ́ Friday wọ́n fi wọ́n lé lọ́jọ́ Friday gómìnà Ṣèyí Mákindé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé please ẹ má tún jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó máa tún trigger àwọn nǹkan míì jáde lásìkò yìí all you need now is to concentrate bẹ́ẹ̀ ṣe fẹ́ parí ìṣèjọba yín láyọ̀ àti àlàáfíà bí kò ṣe ní tiwa di gbọ́mi sí omi ò tó lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ gbájúmọ́ gbogbo àwọn nǹkan tó kù gbogbo bí tó yẹ kẹ́ ṣe àtúnṣe sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí nítorí ìṣẹ̀lẹ̀ yìí oríṣiríṣi nǹkan ló ti fi ojú hàn tí ó dẹ̀ yẹ kẹ́ mójútó lẹ́yìn tí a ti ṣe àṣeyọrí yìí gómìnà Ṣèyí Mákindé ẹ má fi ọ̀rọ̀ politics àmọ́ pé olóṣèlú ni gbogbo yín but ẹ jẹ́ kí ẹ̀mí àwọn ará ìlú yín ẹ jẹ́ kó ṣe pàtàkì ẹ jẹ́ kó jẹ yín lógún you have tried your best ẹ ti gbìyànjú tó lórí gbogbo àwọn kan wọ̀nyí ẹ fi tó kulẹ̀ àwọn kọ́kọ́ wà tí a mẹ́nubà lóríṣiríṣi lásìkò tí àwọn ọmọ yìí wà nínú ìgbèkùn yìí tó yẹ kẹ́ wá farabalẹ̀ lásìkò yìí kẹ́ wá gbájúmọ́ kí àwọn arábí yìí tún máa lè tẹ̀síwájú lórí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrè àwọn gbogbo inú igbó tó ti ń wá àwọn àlùmọ́ọ́nì àwọn tó ti ń ṣe mining illegal mining ẹ tètè wá bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ẹ̀ ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n ti jí àwọn ọmọ yìí kó àwọn nǹkan wo ló yẹ kó wà níbẹ̀ a gbọ́ pé security army barrack wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ síbẹ̀ àwọn development project wo ló yẹ kó wà níbẹ̀ ẹ wá mú ààbò ìlú yẹn ààbò ilé ẹ̀kọ́ yẹn ẹ mú lókùnkúndùn ó wà very very important ó wà paramount lásìkò yìí lẹ́yìn tí gbogbo ilé ti ṣẹlẹ̀ èmi nǹkan tí mo kọ́ lè sọ fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé once again congratulations to you ẹ ti gbìyànjú àdẹ nígbàgbà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu a kì í sọ̀sà lódò kí làbẹ̀làbẹ̀ máa mọ̀ ẹ gbọ́ bí ìyá yẹn ṣe dúpẹ́ ìyá yẹn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n gbìyànjú láti yọ̀dọ̀ àwọn ọmọ yìí wọ́n gbìyànjú wọ́n dẹ̀ ṣe àṣeyọrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ ṣùgbọ́n ẹ tún wá bá wa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà state police ẹ jẹ́ kí ìgbìyànjú yẹn kó sì tẹ̀síwájú ẹ má dá dúró rárá torí a ní ìdí ẹ̀ torí ẹnìkan torí ọ̀la ni state police ẹ make sure wípé ó wá sí ìmúṣẹ nínú ìṣèjọba yín ẹ ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó yẹ kí eléyìí náà ó yẹ kó ti kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ má tẹ̀sẹ̀ dúró lórí ọ̀rọ̀ ètò ààbò bóyá wọ́n fẹ́ fi bà ìjọba yín jẹ́ ni o bóyá wọ́n fẹ́ fi tún ìjọba yín ṣe ni o ohun tí ẹ lè ṣe ní kẹ́ ṣe. Lastly, olóyè Sunday Igboho ẹ̀yin náà ẹ kú ìgbìyànjú àdúpẹ́ lọ́wọ́ tiyín náà wípé abiyamọ tẹ jẹ́ ẹ fi hàn lásìkò tí àwọn ọmọ yìí wà nínú ìgbèkùn ẹ yàtọ̀ sí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kakanfò títí tí ọ̀rọ̀ yìí tí ó fi débi tí ó lápẹẹrẹ táṣeyọrí fi dé bá àwáwí ní ààrẹ ọ̀nà kakanfò sì ń tẹnumọ́ wọn ò fáwọn láṣẹ kàkà kí wọ́n tún wá gbé ìgbésẹ̀ àwọn ọmọ ẹ̀yìn wọn ni wọ́n wá ń jáde láti máa bu ẹnu àtẹ́lu ẹni tó gbìyànjú ẹni tó make attempt ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín pé gbogbo àwọn ìgbìyànjú olóyè Sunday Igboho yìí ó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe fẹ̀jú kẹ̀kẹ́ tó fi di pé gbogbo àwọn ènìyàn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá fi ojú sí ọ̀rọ̀ yìí lára wọn ò jẹ́ kí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gbádùn nítorí pé gbogbo ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho ń gbé lójú àwọn ènìyàn ó dàbí pé inú gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kò dùn sí pẹ̀lú àwọn ìgbésẹ̀ táwọn náà gbé àgbọ̀ ohun tí bàbá Kọ́lá Olóòtú sọ ni pé olóyè Sunday Igboho sọ di mímọ̀ wípé gbogbo ìgbìyànjú àwọn ó dàbí pé ìjọba ò fẹ́ kún àwọn lọ́wọ́ bóyá níbi tọ́rọ̀ dídò yìí káwọn padà now àṣeyọrí ti dé bá gbogbo ìgbésẹ̀ yẹn lọ́tún lọ́sì ariwo ayọ̀ ni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho náà nítorí òun náà gbìyànjú ṣé kò súnmọ́ bẹ́ẹ̀ ni ó súnmọ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń lo drone tó táwọn èèyàn kan sọ pé ó ń act ni ṣé kò níbi tó dín ni ṣé bá ariwo ti bẹ̀ wá tó ń kọ́ àwọn aláṣẹ lára láàrin ọjọ́ yìí ṣé wọn ò rescue àwọn èèyàn kan ní ìlú Ìgbòho ni ààrẹ náà nìyẹn yìnyín kẹ́ni lè ṣe mí èmi yìn wọ́n fún eléyìí tí wọ́n tún ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ ìjínigbé àwọn Fúlàní dánadáná tí wọ́n di dánadáná tí wọ́n bẹ̀rẹ̀ sí ni wá máa sọ gbogbo nǹkan nílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa sórí ẹ̀ kodò ṣùgbọ́n olóyè Sunday Igboho dúnkokò mọ́ wọn láti pè wọ́n sí àkíyèsí kì í ṣe pípé láti finá mọ́ wọn tí àwọn èèyàn kan sọ pé wọ́n gbógun tì wọ́n wọ́n ní àlàáfíà àwọn èèyàn wọn ló jẹ àwọn lógún ẹ jẹ́ ká dúpẹ́
I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Olóyè Sunday Igboho náà gbìyànjú lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Nítorí pé àwọn náà wọ́n ṣe bẹ̀bẹ̀ tó kọjá bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan. Ó lè máa tọmọ ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé yìí. Lápá kan tún tọmọ torí wọ́n súnmọ́ inú igbó yìí. Ìròyìn dẹ̀ kan àwọn arábì lára. Ṣebí gbogbo ẹni wọ́n ti yọ̀ǹda fún wọn báyìí. Àwọn ọmọ náà ti dé láyọ̀ àti àlàáfíà. Gbàdúrà pé àwọn èèyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ, àwọn akẹ́kọ̀ọ́ méjì tí wọ́n ti bá àwọn olùkọ́ méjì tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ, kí Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́, kí Ọlọ́run bá wa bo òróró ìtura sójú ọgbẹ́ àwọn mọ̀lẹ́bí wọn. Nítorí pé kò yí sí lórí ọ̀rọ̀ yìí, àwọn èèyàn kan sọ̀rọ̀ tó tún fi ara pẹ́ ohun tó wà lẹ́yìn. Mo dé máa fẹ́ jẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ dáadáa. Ẹni tó súnmọ́ Olóyè Sunday Igboho náà dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ká gbọ́ láti ọ̀dọ̀ Olóyè Sunday Igboho ká tó wá tẹ̀sí ọwọ́ iwájú. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Ure ọmọ ẹ o, wé máa ní gbé pé wé máa ní gbé èébú aṣíwájú ire ọmọ ẹ o, ire ọmọ ẹ o, wé máa ní gbé pé wé máa ní gbé èébú ọmọ lọ́dọ̀ ìdẹ, ọmọ lọ́dọ̀ ìdẹ jagaba. When you say the man that can do when they do the, you rescue these children. No, sir. Our father, we are grateful. Aṣíwájú, ọ̀gbun fúnra, this is where they talk for this social media. Don't leave him alone. Now like this, then they hold Aṣíwájú. Just hold him like this. Bami. Hey, you man fúnra ẹ̀. Pátákìtì, wọn ọmọ bó ṣe máa ń ṣe. Wàá ṣàṣẹ ṣá. Èébú yẹn ò kàn ẹ́. Wàá ṣàṣẹ ṣá. Presidency, general, ẹgbẹ́ fún Mr. President. Orílẹ̀-èdè Nàìjíríà ní tọ́wọ́ ẹ̀ bàjẹ́. Ní fi ẹ́ lọ́rùn lẹ́ o, we no dey give you. Make you no go over drink champagne this night o. We still dey your neck. But that you brought these children back. Ó jẹ́ ká dúró wà lásán. Ó jẹ́ ká dúró wà lásán. Ure ọmọ ẹ o, Aṣíwájú ọ̀gbọ́n lọ́dọ̀ ìdẹ. Ure ọmọ ẹ o, wẹ́ẹ́ máa ní gbẹ́. Wait. Aṣíwájú, thank you. All the one wey I just want to talk. President, thank you. Thank you. Thank you. Thank you, sir. All the people that partook in this activity to rescue these children. Thank you. You don't go understand. Ní sunkún. Aṣíwájú ní sunkún jà nú wọn ṣẹlẹ̀ yìí. Àti ẹ̀wà dúpẹ́ lọ́wọ́ president tán. Àti ẹ̀dúpẹ́ kún ṣe. Ó wà lọ́rùn ẹjọ́ tó ti mú ló wà lọ́rùn. They are not looking well. They are looking sick. Congratulations gbogbo abiyamọ ẹjọ nítorí Ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ yín tán o. We have appreciated you. They should help us give these children intervention. They are sick. Plumping not that arrangement. We will send our own. Joe, these children need immediate medical attention. Their mothers, they should give them intensive care. We have appreciated you. Please, these children need serious medical attention. Biscuit they cannot be eating biscuit. Medical attention, they should hydrate them, they should do everything. Or in fact, complete on plumping not. My number was CB. Can contact one Minister of Women Affairs. All the parastatals involving children. We have appreciated you. We have appreciated you. We have appreciated you. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ 50. Ẹjọ́ torí Ọlọ́run, 50-something days in captivity. No be jere kan bia o. No be jere kan bia o. Some of those children would have had pneumonia. Because I am happy. I'm happy that those children came out. But they need post-care, post-trauma counseling. Everything should be given to them. And that particular village, they are hungry, they are poor. A lot of those women, they are widows. They should go to that country. They should go to that Orire community and others. Because even Commissioner of Oyo State, that woman too, they need immediate intervention. That community is in abject poverty. So I've appreciated the people. The reality is that they need help. Those children need help. Those children need medical attention. They need to be taken to a new environment. They need to be properly monitored for the next 6 months or 1 year. They need counseling. They need to no. Their teachers please I have appreciated this government. When we should fight, we should fight. When we should plead with the government, we should plead with the government. And when we should, tell the government what to do, we should tell the government what to do. So please, I am begging the government. I'm begging the president, the victory is yours. But the care for those children, is very, very important. They have to intensify care, please. They should just set up a committee that will specially monitor the welfare of these children. You tried. Thank you. Every one of you, because this is a victory for all mothers. This is a victory. I don't know how we got to this point in this country. I don't know why we have to be so vulnerable. The lives of citizens,
be so vulnerable that should we get to this point where we have to be begging? We have to be, I'm just grateful. It's just a mixed feeling. I'm happy, but at the same time, I'm sad that children had to go through this. They had to go through hell. Innocent children had to be punished. But all is well. All is well. All is just well. All will be well. When we continue to shout on the president, we continue to agitate. When we go swear, we go swear. When we go insult, we go insult. When we go on your neck, we go on your neck. And anybody will rope or to Jade. Everybody that shouted on this platform, thank you. If you know that you lend your voice for these children, because now because people when they rap up and down, for say, Asiri, you are doing well. Now all of you waste choking neck like this. Then they go, Eshamo, oh, Nishaku, Eshamo, Akimuri Okwana, Nishaku Tia, Nibade. When my Shubu Danu, when my Libya, my Bessie, or my Masia, or Nirale, or Nishin, so they don't do God, Asiri, but we don't make Tori one and Dimuna. But you are not so that Jackie one soon. Eshamo Tia, Nibade, and we Malalan, Tore to Shenu and Oh, you never shut us up. As we pray, they call you for prayer session. Now you the answer us. Akimuri Okwana Tia, Nibade, any BIB Mori, any BIB Mokuri. Thank you. Nigerians, you people should congratulate yourselves. You will not understand. Congratulate Yarahi. Presidency, General, Federal Republic of Nigeria, you do this one. I want to say thank you. You didn't allow this our shouting to go in vain. What is so funny? Make we hold this man. Make we hold this man like this. He gag this man for neck. He don't care. He go do it. Bogu, 2 seconds. We have lost hope. You know that our usual. They will say after 2 weeks they will stop shouting. But you know, say even if now because of campaign you do this one. Wait here from one take campaign. Thank you, sir. Your Excellency. What you want be? Thank you to all of you Nigerians that lend your voice. Whether you swear for Asiri, whether you pray, whether you shout, whether anything when you talk. Thank you, because the pressure you people mounted is the result you have gotten. It is the pressure. It is the pressure. It is not a miracle. It is the pressure. Pẹ́ pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ. Orí ọpẹ́ wa yóò mọ̀ tó lọ sọ́dọ̀ olórí àwọn DSS. Yóò mọ̀ lọ sọ́dọ̀ Chief of Army Staff. Yóò sì mọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù. Gbogbo wọn pátá láwọn máa dúpẹ́ ọpẹ́ àkàtàn èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbé gidi náà Ìgbèje. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláì mọ́ lọ sọ́dọ̀ Chief wa olóyè Àdìsá Májàsọ́lá Ìgbòho bàbá Dámilọ́lá bàbá Michael bàbá Yomide. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo kànjẹ̀kànjẹ̀ takuntakun gbẹ̀gbẹ̀ràn gbáǹkọ́ gbígbájídáàdì àràmàndìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan nìkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́ọ̀dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúpẹ̀kẹ́ òkun gbogbo wa là ń kọ̀tàn ìtàn wo ni wọ́kọ lónìí. Orí ayé àwọn fọ́nrán láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ ìtàn wo ni wọ́n kọ lónìí. Àwọn kan ló kọ̀tàn lánàá àwọn kan kọ tòní. Ayé tí wọ́n sọ pé àwọn gbọdọ̀ wá gbádá òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá wọ́n fira wọ́n gbé àwọn tó jẹ lánàá. Ayé Ọ̀nà Kakanfò tó jẹ lánàá Káṣímọ̀ Abíọ́lá olóṣèlú ni dandan ni wọ́n wá gbádá. Bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́ Orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n. Olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun ẹ̀yin náà ti do olóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran. Kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan kò tẹ́ fi gbaṣẹ́ àgbáyé. Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they pay us for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. President have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money that we spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ gbọ́. Wọ́n ní ẹja yan ọfà káyan òǹtàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pa agbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ bí ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ dèdèrìn oníṣùgbọ́mù ló ń jẹ́ àti sùn ẹgbẹ́ àti dèdèrìn ọmọ ìyá àgbọ̀ kan náà ni gbogbo wọn ọ̀bọ lágídò ní baba tó bí wọn lọ́mọ jàǹbá kà fún jàǹbá rà yé létè lètè yé ètè tẹ̀ ń dá ojọ yẹra yín
wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ̀ ń bú wa bá ya sinimá adúpẹ́ pé sinimá wa ó jáde ire adúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò Sanyade bàbá àwọn aṣọ orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtòrí ire local government abara wa dúpẹ́ nípínlẹ̀ Yorùbá abara wa dúpẹ́ gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abara wa dúpẹ́ iṣẹ́ tí gbogbo wa ṣe òun là ń rí yìí orí oníkàlùkù kọ̀tàn aláwọ̀ tó kọ̀tàn tí wọ́n ṣètánú aláwọ̀ tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọ̀ tí wọ́n kọ̀tàn bẹ́ẹ̀ mi bá fẹ́ jagun mi ò nílò drone ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ bẹ̀ tá a fi jọ pa párakọ̀ tá a pàmò pọ̀ orí bẹ́yìn ọ̀bá rówó rà àwa tá a rówó rà òun là wà ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fògùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá korongodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá korongodo orí a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹ́lẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ máa pẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàmbá tà fún jàmbá rà elétèlété yé ètè tẹ̀ ń dá ẹ̀yin náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílà àká ìtójọ́jọ̀ mọ́ yóò ti yé wọn ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ẹ̀gbọ́n ó dàbọ̀ yẹn àbúrò. tó ní mọ̀mọ́ yẹn fẹ́ sọ àwọn abiyamọ́nu láì kìí ṣe abiagba kò dìgbà tó bá jọ́ mi èèyàn kéèyàn tó ní tara tàbí kínú èèyàn tó dùn orin ọpẹ́ lọ́gbẹnu wa because láìpẹ́ òun náà ni mo fi tara jáde láti sọ̀rọ̀ nípa ìròyìn tá a gbọ́ àwọn ajínigbé ọ̀hún àwọn afẹ̀míṣòfò ọ̀hún wọ́n ń sọ fáwọn security agent ẹ má súnmọ́ wa o tẹ́ ẹ bá súnmọ́ wa ju bó ṣe yẹ lọ a máa fi nǹkan sa àwọn ọmọ yìí o nínú ètò ni mo ti ń bẹ ìjọba pé kí wọ́n gbìyànjú láti fọgbọ́n ṣe bọ́ bá jẹ́ ká pàdánù nǹkan ká lè ráwọn ọmọ yìí pé láyọ̀ àtàláfíà kí wọ́n jẹ́ kán ṣe bọ́tì rírò tènìyàn ṣíṣe ń tọ́lọ́run pàápàá jùlọ Ọlọ́run wà ní ipa tiwa orin ọpẹ́ nìkan náà lọ́gbẹnu wa orí ìyìn ńlọ́gbà wá létè gẹ́gẹ́ bí ọmọ tó mórí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ mọ́ pè mí ẹ mọ́ ti pè mí ká máa gbìyànjú láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká kíjọba ká káwọn security agents ká yìn wọ́n ká lù wọ́n lọ́gọ̀ ẹnu ṣùgbọ́n ká gbìyànjú àti sọ fún wọn pé bọ́ bá jẹ́ bí ṣe máa ń pẹ́ lélẹ́yìí nǹkan míì ó ti ṣẹlẹ̀ o ó ti pẹ́ jù well pàápàá jùlọ ẹjá kọ́ dúpẹ́ lórí àdá sọ pé lórí àdá rírà rè lọ́wọ́ Ọlọ́run ọba tó ní gbogbo wa tọ́jẹ́pọ̀ náà ní sọ wa tí ń dààbò rẹ̀ bò wá ṣe ti ráwọn ọmọ yẹn bóò ni wọ́n ṣe rí ǹjọ́ hàn nínú àwọ̀ wọn pé wọ́n wà nínú ìgbèkùn sọ hàn nínú ìrísí wọn pé inú wọn dùn ara wọn yá gágá sí òmìnira àkàndá lórọ̀ lẹ́nu bíi tejò àjàwó ara ogun pàṣẹ lójú ọlọ́rọ̀ inú dídùn ò ṣe é pamọ́ra bẹ́ẹ̀ ni inú dídùn ò ṣe é pamọ́ra àwọn ò gbọ́dọ̀ sọ wípé inú wa dùn torí pé abánimádìí ò gbọ́dọ̀ forúnkúnbó ẹ kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́ èèyàn tó ṣe báríkà ó fẹ́ wù ya ọlọ́run dọ́mọ sí ọfà pájóná kí lẹ fẹ́ kí àkókò ṣe kí lẹ fẹ́ kí bàbá àkókò ṣe wọ́n sọ fún ọ pé yàwó ẹkú onítìẹ́ mọ̀ bàjẹ́ o ọmọ sáyé wà o ẹni tó wà nìyá gangan kọ́ ẹ kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́ èèyàn tó ṣe báríkà ó fẹ́ wù ya Èdùmàrè dọ́mọ náà sí fapá jóná ìyá jẹ́ ń gbọ́mọ wò ló bá rí ìtàn ọmọ ẹ jẹ́ ń gbọ́mọ wò lápá ọmọ bá já mọ́ wọn lọ́wọ́ mo kí gbogbo ọmọ kóòtù òjìrè mi ẹ kú etí gbọ́ ẹ̀kú ara yá bá a ṣe kíra wa nu bàbá rẹ̀ ní tọ́lọ àjò tó tàjòdé àmọ́ kí ẹbí wọn bí wọ́n kú ara yá wọ́n kú ara yíyá ìdùnnú ọ̀hún ilé aláriwo la ti pa ọ̀dọ̀ àwọn òbí ọmọ ni a ti mọ̀ wípé inú wọn dùn díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹ̀dùn bí n ti ń tọ́dọ̀ wa ṣùgbọ́n alihamudulilayi orin ọpẹ́ náà lọ́gbẹnu wa orin ìyìn lọ́gbẹnu wa àárín fáyọ̀ bí ọ̀sọ́pẹ́ mo bá àwọn ọmọ yìí dúpẹ́ mo bá òbí wọn dúpẹ́ mo bá gómìnà Ṣèyí Mákindé dúpẹ́ mo bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo bá wọn dúpẹ́ pé wọn ò gbókọ owó bà lára àwọn ajínigbé àwọn kan jọ Ọlọ́run nípè ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí èmi mú wánu owó bà lára àwọn ajínigbé ọ̀hún àwọn kan jọ Ọlọ́run nípè bọ́lọ́pàá bá ti sọ wípé tàbí iléeṣẹ́ ológun bá sọ pé wọ́n neutralize àwọn èèyàn kan ó túmọ̀ sí wípé wọ́n ti rán wọn lọ sí ọ̀run àrèmabọ̀ kò sí ní tó dùn bí àrùn ibà
ẹ bá gbé program yẹn bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹjọ́. Help me pin the program. Well, Papa. Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful to you. Thank you very much. Wow. Well, ìdùnnú ṣubú láyọ̀ o, ìdùnnú ṣubú láyọ̀ o. Náà ẹnìkan bẹ̀rẹ̀ pé báwo ni wọ́n ṣe release wọn. Kì í ṣe pé àwọn ajínigbé release wọn o. Àwọn security agents ń ló kójó pàdé wọn. Àwọn ló gbéjà kò wọ́n lójú. So, according to bó ṣe jáde lọ́dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè yìí lórí ètò ìròyìn, òun ló fi ròyìn síta. So, ajá tó lọ lé ẹkùn tó bọ̀, bàbá ti ń kájá kó ewu, ká mọ kẹ́kùn náà pópó ewu. Lóòótọ́, fídíò àti píkṣọ̀ ń la rí pé àwọn ọmọ ti gbòmìnira àtàwọn olùkọ́ wọn. Ọ̀nà tí wọ́n gbàgbá kò yé ọ̀pọ̀ nínú wa. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú ìwé ìròyìn tó gbé gan, wọn ò sọ púpọ̀, ní tí wọ́n kàn sọ ni pé details later. So, pápá pẹ́ jẹ́ kí n fún níròyìn tó jáde. Kẹ́ opposition nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀yọ́ àbdọ́ 8 kidnap arrested. Wọ́n arrest 8 nínú wọn, others neutralized. Ṣé ká kíjọba? Ṣé mọ̀ Seyi Makinde? Yes. Ṣé ká kíjọba? Ọ̀nà wo ni ká gbà kíjọba? Kí n ká kíjọba lé lórí gan. A lè kíjọba torí àwọn ọmọ kéékèèké yìí kò mọ́wọ́ kàn mẹ́sẹ̀ láwọn. Pẹ̀lú àwọn olùkọ́ wọn, a lè kíjọba wípé àwọn ọmọ yìí wà láyé, wọ́n wà láàyè, wọ́n láǹfààní láti darapọ̀ máwọn ẹbí wọn. Ṣùgbọ́n kí la fẹ́ kíjọba lé lórí? Ṣé bó ṣe kíjọba ó ṣe níjọba ṣe yìí? What if? Ká ní láàrin ọ̀sẹ̀ kan péré lèròkèrò ti gbanú àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti ṣe àwọn ọmọ ọlọ́mọ sùtá, kí làbá máa wí, kí làbá máa sọ? Lo and behold, kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ mọ́ torí ọ̀rọ̀ lọ́rọ̀ gbáyàn lẹ́nu. Ọkàn mi sọ wípé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà. Bóyá ìjọba ìpínlẹ̀ o, bóyá ìjọba àpapọ̀, I don't know. Ṣùgbọ́n ọkàn mi sọ pé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà. So, having said that, kí ló dé tó gbà wọ́n ládùúrú ọjọ́ tó gbà wọ́n kí wọ́n tó rescue àwọn ọmọ ọlọ́mọ? Àwọn ọmọ yìí ti fẹ́ di nǹkan mìíràn. Wo bí wọ́n ṣe ń jà sí bisikíìtì. Ṣé lè ṣe ológun? Ṣé wọ́n gbé ambulance lọ? Ń bò láwọn ọmọ wọn sọlẹ̀ sí, to the best of my understanding, láti moment yìí lọ, ọmọ ìjọba ló yẹ káwọn ọmọ yìí ó dà, àtìjọba ìpínlẹ̀ o, àtìjọba àpapọ̀. Ntọ́ bá mọ̀wé nínú wọn kí wọ́n rán ní ẹ̀kọ́ títí dé university. That is orí tíjọba lè ṣe fún wa. Ẹjá gbọ́ báwo ni wọ́n ṣe mú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì padà máa jáde lẹ́yìn eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ṣe lọ lápadà gbọ́ nígbà táwọn security agents wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún oníròyìn. The presidency has said security forces arrested 8 suspected kidnappers and neutralized several others during the operation that led to the rescue of abducted pupils and teachers in Orire local government area of Oyo State. Ìyẹn túmọ̀ sí pé kò sí nínú àwọn tó rí kó yọ nínú àwọn ajínigbé ọ̀hún. That is greater news. What the greatest news tèmi fẹ́ gbọ́. Ní tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ títí wọ́n bá wa káwọn ọmọ yẹn sí láti kó irọ́. Tàbí nígbà tá a fẹ́ débẹ̀ wọ́n wá fa àwọn ọmọ yẹn lẹ̀ wọ́n wá sá lọ làwa káwọn ọmọ yẹn wálé àfẹ́ gbọ́. Ìdí tí ò fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni wípé ìjọba ti sọ fún wa pé àwọn ti sọ̀ráǹdì wọn o.
kò síbi tí wọ́n fẹ́ gbà sá lọ kò sọ́nà tán lè gbà sá lọ àwọn ti blọ́ọ̀kù escape route wọn so eléyìí ti fi wá lọ́kàn balẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ padà dé kí wọ́n wá sọ wípé eku di àmùrín máa wọn lọ́wọ́ eku ò gbọ́dọ̀ di aláǹgbá máa wọn lọ́wọ́ so mọ̀ ń bọ̀ o ìròyìn ayọ̀ ni ẹ dákun ẹ bá mi pín program yìí ẹ dákun mọ̀ ń bẹ̀ ni o mọ̀ ń bẹ̀ ni mi ò ránṣẹ́ o mi ò ránṣẹ́ o mi ò tó ránṣẹ́ náà ni o. ẹ bá ń pín láàrin ìṣẹ́jú kan. kán kọ́kọ́ kó wọn lọ ilé ìwòsàn náà wọ́n lọ gbàtọ́jú kí wọ́n tó padà sínú abúlé wọn ní oko kán kọ́kọ́ jẹun tó dáa látọ̀dọ̀ ìjọba náà kí ìjọba kọ́kọ́ host wọn ẹ má bínú o wọn ò kọ́jọba o wọn kán kọ́kọ́ host wọn ìwé kákan wá sọ pé àwọn fámìlì yín lọ bá wọn kán fámìlì náà wá dúpẹ́ lọ́wọ́ wa pé ẹ ṣé o ẹ jẹ́ ara wọn ọmọ wa padà o nǹkan kan gbọ́dọ̀ tẹ̀lé o ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ ti lose not miss wọn ò dẹ̀ lẹ́sẹ̀ kankan kò sí nǹkan tó kàn pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan náà kó bá ìjọba o ìjọba ló kó bá wọn o so kí láfi compensate wọn ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọ̀dọ̀wọ́ ẹ̀yin àgbà so now the development was disclosed by Olusegun Dada, Special Assistant to President Bola Tinubu on social media, in a post on his X account on Friday. According to Dada, the 8 suspects are currently in the custody of the Department of State Service, DSS, while security agencies are expected to provide further details on the operation. Ṣé àgbàgbé mo sọ nísìn pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó jáde ńgbà tí àwọn security agents tí wọ́n bá ti fún wa níròyìn bó ṣe lọ, bó ṣe jẹ́, bó ṣe rí. So okay, he said, and I quote, security forces say in the course of the rescue operation, 8 of the kidnappers were arrested and are now in DSS custody, while some of them were neutralized on the spot. More updates from security agencies soon, Dada wrote. So, now, the victims, the update came hours after Bayo Onanuga, special advisor to the president on information strategy, announced on his X account that the abducted pupils and teachers had regained their freedom after weeks in captivity. The victims were abducted in May when heavily armed gunmen attacked schools in Awurishele and Yawata communities in Losans over the security of schools across the country, prompt intensified rescue efforts by security agencies. All right. Pápápá náà ni máa ṣe, mi ò ní sọ̀rọ̀ púpọ̀. Congratulations fún àwọn ọmọ olóríire yìí, àwọn ọmọ olókìkí yìí tí ògo wọn tàn dálẹ̀ tí kò ní pa wọ́n rèwerèwe, tí wọ́n gbórúkọ ẹbí gbókọ̀ ìdílé wọn ga lágbára Ọlọ́run. Ohun tó bí àwọn ọmọ wọ̀nyí rí, ǹjẹ́ nu wọn lè sọ? Mélòó nu wọn ni ó lè ròyìn tàbí lọ́lẹ́nu láti ròyìn? Mélòó nu wọn lòye àtìmọ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tàn sí tó sì lè sọ̀rọ̀ nípa ìdáadáa? Àwọn olùkọ́ tí ń bẹ láàrin wọn, àwọn wọn rírí ayé, àwọn ni wọ́n bọ́kú lọ́wọ́ tí wọ́n tún padà wálé, àwọn gangan lajá tó relé ẹkùn tó bọ̀, because àwọn lòye gbogbo tó ṣẹlẹ̀ yìí pápátá. Àwọn olùkọ́ wọn ni wọ́n mọ̀ náà ní experience tó lè gbé situation yẹn. Àwọn ọmọ kéékèèké yẹ kàn bára wọn níbì kan tí wọn ò mọ báwọn ṣe débẹ̀, wọ́n sàkàrò pa àwọn gìrì, wọ́n ká sàkàrò pa àwọn gìrì pa kan kó àwọn ní kó pa ìyáká wọnú igbó lọ. N táwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ wọn ò mọ̀, ìgbà táwọn padà wọn ò mọ̀, òye pé mọ́mì ìwàdà dáàdì ìwàdà ló máa là sáwọn ọmọ yẹn, wọn ò rí bàbá wọn ò rí ìyá wọn for days. Tán bá rí ìyá tí wọ́n rí bàbá wọn nísìnyí, ǹjẹ́ yóò lè mọ́ wọn lára? Àkàndá ọ̀rọ̀ Awíkonko, ọ̀rọ̀ rẹ̀ ò gbogbo mùtúmù wa. Kí ló dé tí security agencies wa tí wọ́n jẹ́ ọpẹ́ wọn tó báyìí kí wọ́n tó ra àwọn ọmọ yìí gbà padà? Ọjọ́ mélòó wọ́n fi ń rìn, ìṣẹ́jú mélòó wọ́n ń gbẹ́sẹ̀, ibi mélòó wọ́n ń dé. So now kí ló dé tí ìjọba dìlé ìdásílẹ̀ àti òmìnira wọn títí dàkókò yìí? Èmi nígbàgbọ́ pé ó pé àwọn ọmọ ẹ̀kí wọ́n lè bà pẹ́ láyé. Àwọn ọ̀jọ̀gbọ́n mú ìmọ̀ràn wá, ọjọ́ wo ni ò ní sì jínigbé mọ́ nílẹ̀ yìí? Àwọn nǹkan tó yẹ ká correct lórílẹ̀‐èdè yìí pọ̀. Ìgbésùnmọ̀mí ó yẹ ká correct ẹ̀, corruption ó yẹ ká correct ẹ̀, ìjínigbé ó yẹ ká correct ẹ̀, olè jíjà ó yẹ ká correct ẹ̀. Ó di ọjọ́ tá a bá tó fún ẹ ní ìjìyà ńlá
ẹ ń gbé sùnmọ̀mí ẹ jínigbé ẹ dájọ́ ọkú fún kí wọ́n mọ̀ sí fi falẹ̀ kí wọ́n pa wọ́n kíákíá kò sẹ́ni tí yóò jiyàn gbé mọ́ o yes kò sẹ́ni tí yóò jiyàn gbé mọ́ wọ́n jiyàn gbé wọ́n sọ rásọ̀ mu wọ́n sọ rásọ̀ mu ajínigbé wá sọ fún ipò òun ti di ẹ̀dá tuntun òun ti repent bọ́n ṣe máa ń wí ó wá báyìí ẹ wá mú pé lóòótọ́ ó ti repent o bọ́mọdé bá dẹ̀ ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹja wo bá ṣe fẹ́ túnlé ayé ẹ̀ ṣe tí ó fi lè padà sínú society lọ́jọ́ wo lọ́dún wo lóṣù wo ọlọ́run lè káàrò òjìrè lọ́wọ́ o mo nígbàgbọ́ pé ẹ̀yin yóò ti máa dúró de àsìkò yìí mo báwọn èèyàn fẹ́ pè láti sọ gbólóhùn kan tàbí méjì ojú wo ńlẹ̀ yìí fi rí ìhàwó lọ́kọ sí ẹ̀yin wọ́n gbá àwọn ọmọ wa pamọ́ ni àbí wọ́n jí wọn gbé ọlọ́wọ́ òṣèlú nínú ni àbí sábàbí ọkàn wáyé bẹ́ẹ̀ ni àbúlé tòótọ́ tẹ̀lé tọrọ mọ́ +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 èyí tọwọ́ yín bá bá ń bẹ̀ tẹ bá lè tètè pè sí mo fẹ́ gbọ́ gbólóhùn kan tàbí méjì lẹ́nu ẹ̀yin ọ̀jọ̀gbọ́n káṣì kí àwọn ẹbí àwọn ọmọ yìí pé wọ́n kú oríire wọ́n kú àmójúbà kò ní kú lẹ́yìn lágbára ọlọ́run ò ní rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run ìtàn rí làwọn ọmọ yìí ó fi pa nínú ayọ̀ ọláńlá wọn lágbára ọlọ́run +234 904 851 9362 àti +234 915 147 9599 +234 915 147 9599 láàrin ìṣẹ́jú méjì péré bí wọn bá ti rí pé kọ́ wọlé wọ́n sọ gbólóhùn kan mú sì máa lọ ajá ìrẹ́lẹ̀ ẹkùn tó bọ̀ bàbá ti ń kájá kú ewu ká mọ kẹ́kọ̀ọ́ náà gbókú ewu ẹ̀yin òbí àwọn ọmọ yìí abiyamọ ni o ẹ fi wọ́n tàfàlà kádàrá lóko sábàbí ni mo kàn sí wọ́ndà wẹ́l ẹnu ọ̀gbọ́n mo jẹ́rí àwọn ọmọdé ọmọ nǹkan kan wọ́n bá tún múra léèwé fún lọ́la wọ́n tún lọ ṣùgbọ́n àwọn ọmọ kan ń bẹ wọ́n sọ fún pókú àwọn lẹ́lẹ́gbẹ́dé léèwé ń padà o òkú àwọn lẹ́lẹ́gbẹ́dé bẹ̀ kò sí tí ó gbá wọn débẹ̀ padà ìjọba a nílò ìrànlọ́wọ́ ìjọba lórí kinní yìí ìjọba gbọ́dọ̀ sa ipá wọn lórí àwọn ọmọ yẹn kí wọ́n tó dá wọn padà fáwọn òbí wọn ẹ̀yin tẹ́ lè rehabilitate ajínigbé àtàgbésùnmọ̀mí ó yẹ kẹ́ lè rehabilitate àwọn ọmọ tó ti wà nínú igbó fọ́pọ̀lọpọ̀ ọjọ́ ká má dá ìtọ́jú wọn dá àwọn òbí wọn mo nígbàgbọ́ pé onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n máa gbé ìgbésẹ̀ tó tọ̀nà a sì ń position láti kọ́ ìjọba a sì ń position láti kọ́ ìjọba mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ àwọn akọ́lá sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé nǹkan báyìí ní kẹ́ ẹ ṣe fún wọn àbí nǹkan báyìí ní kẹ́ ẹ má ṣe fún wọn. Mọ́mí mi ní the ones looking traumatized though it's either that they kidnappers were very human or there is more to this abduction than we know. I suspect they've been kept in a compound within the environ rather than in the forest. They couldn't have been in captivity for nearly 2 months in the forest and come out this fresh or radiant. I expect them to look gaunt and frail. God bless you, ma. Ntí mo rí gbà níbẹ̀ nu o. Nbọ̀. Program yìí náà mo gbọ́ ní ìsinmi àìpẹ́ ni mo yẹ torí mo ti wò pé true or not táwọn kan ní sọ pé AI ní lamẹ́ríkà bíi pé kò débẹ̀ mo ní òkè orí ní mo ti kọ́ gbọ́dọ̀ ti sọ pé wọ́n ti rí wọn kó pé wọ́n kó yàn 8 people wọ́n wà lọ́dọ̀ DSS. Bẹ́ẹ̀ni. Abiyamọ ni o. We thank God o. Ojú láti gbogbo àwọn tó ń bínú Tinubu. Sábàbí ni. Voice note náà sẹ́ndì sí mi o. Ok bó ló ṣe rí lọ́dọ̀ tí náà ṣé wọ́n jí wọn gbé ní àbọ̀ tọ́jú wọn. mo mọ̀ wípé tó bá tó time principal yẹn aláǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ bó bá dójú sí sùfùrọ̀ ọ̀la but still ó máa láwọn nǹkan tó máa yé woman yẹn ó máa láwọn ìmọ́lẹ̀ nǹkan tó tàn sí ó máa láwọn nǹkan tó lè sọ̀rọ̀ dé because n tó lè sọ ni pé àwọn wà ní ugbó níbi táwọn wà ní tí wọ́n ń jẹ bí wọ́n ṣe ń ṣe é sáwọn n tó lè rí sọ nìyẹn. Now ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti fòpin sí ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá sáwọn tí wọ́n wọnú ilẹ̀ wa wá tí wọ́n wọnú ugbó wa wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ṣé wọ́n sì summon courage láti máa bọ̀ àbí òye ti yé wọn báyìí wípé àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wọ́ àti pé kò sí nǹkan tó sápamọ́ lábẹ́ ọ̀run èmi ìbá advice wọn kí wọ́n pọ̀ sókè rajà kí wọ́n padà bí tí wọ́n ti ń bọ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire
bá a bá ti jí àti jí tiwa náà nù o gbogbo abiyamọ tí ń wò mí ẹ ní fojú sunkún ọmọ yín àwa náà ò ní fojú sunkún tiwa lágbára Ọlọ́run iṣu ọmọ ò jiná fún wa jẹ bọ́ bá jiná kò ní jó wa lẹ́nu ẹnu ò sì ní dùn wá lágbára Ọlọ́run ikú ò ní pa àwọn ọ̀dọ́ wa àìsàn ò ní káwọn ìwé wa lágbára Ọlọ́run àní gbèsè àní gbègbè láṣẹ Èdùmàrè á jèrè wọn gbogbo ẹ̀mí tó ṣẹ́gun sí ìtò ni yóò jẹ ọbẹ̀ rẹ̀ lágbára Ọlọ́run I love you all ẹ ṣe ẹkú àdúrótì láti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ yìí kò sọmọ wa ń bẹ̀ kò ní sọmọ wa ń bẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí pátápátá ọmọ wa ni wọ́n pòṣíṣàn ọmọ ni wọ́n jẹ́ sí wa bàbá wa dákẹ́ Ọlọ́run ó bi wa bẹ́ẹ̀ ni because Ọlọ́run níṣẹ́ tí ń rán ẹ̀dá torí àwọn àkókò kan lọ́lọ́run fi máa ń rán àwọn ẹ̀dá kan bàbá wa lórí ọ̀fẹ́ láti jẹ tá a jẹ ẹ má gbàgbé Ọlọ́run ọba tó lè fún igi ilẹ̀ tó lè fún igi láǹfààní láti jíṣẹ́ tẹ́dá kan ò lè jẹ́ ó lè rán ewéko ó lè rán ẹranko láti ṣàwọn èèyàn lóore lásìkò tó yẹ so ẹ má jágbàgbé Olódùmarè adájọ́ dákẹ́ ọba tó rí gbogbo wa tó mọ gbogbo wa tó sì mọ nǹkan tí gbogbo wa ń ṣe dáadáa pẹ̀lú ọmọlàkejì torí àtúbọ̀tán ẹ̀ tó jiyàn gbé nítorí owó ká nítorí owó làwọn èèyàn wọ̀nyí ṣe jiyàn gbé náà ṣe jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé one wọn ò rówó ọ̀hún gbà ọwọ́ ti bà àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan jọ́lọ̀ nípè lónìí ọwọ́ tún ti bà àwọn kan my last question eskisa security agents eskisa gọ́fmẹ̀ntì àwọn tẹ́ ẹ kóhun ọ̀gá DSS kí ni yóò padà ṣẹlẹ̀ sí wọn a prosecute wọn ni a fi àtọ́tọ́ jẹ wọn because kálẹ̀ mi ní DSS tàbí mi sọ́jà tàbí mi lọ́lọ́pàá èèyàn kan ò ní gbé mi wọ́gbó for days for weeks kọ́wọ́ mi wá padà bó ń tọ̀ ọ̀hún kí n wá ní wọ́n dáríjìn àbá dáríjìn wọ́n mọ̀ lọ láyọ̀ àtàláfíà láíláí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but why are they still in the bush kí wọ́n tó kú ńbẹ̀ ni wọ́n ti ya fọ́tò because bí wọ́n bá kó wọn délé kí wọ́n tó yà á ajẹ́rìí àwọn ọmọ Yorùbá á sọ pé ìgboro wọn wà kì í ṣe inú igbó pé ibi tán ti ya fọ́tò inú ilé ni so àyímọ́lẹ̀ àmọ́ ìyàn wọn fi ṣe àti pé bàbá yẹn gúgúrú ẹlẹ́nu òfé làásù ìjọba náà gọ̀ ìjọba náà gbọ́n ojú ẹsẹ̀ bíi ilé aláriwo láti pa ibi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ya fọ́tò àkọ́kọ́ ni wọ́n ti kọ́kọ́ ṣe fídíò àkọ́kọ́ so ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ nu nítorí jẹ́ kán sì wà nù gbónu kálukú wọn ti délé wọn ti dé gbòòrò because àwọn tí wọ́n arrest gan wọ́n ti kún wọn dé ọ̀dọ̀ DSS so Ọlọ́run ṣeun 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 abáwọn ọmọ ìdúpẹ́ o abáwọn òbí wọn dúpẹ́ o àná Olódùmarè onífẹ́ nìkan kan sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fún Onídèmọdé game show àná Olódùmarè onífẹ́ sílẹ̀ o òfin tiẹ̀ sílẹ̀ gbọ́tẹ́ni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dìde ìrànlọ́wọ́ sẹ́yìn yóò dìde ìrànlọ́wọ́ sẹ́mi náà ìgbà kí ìgbà tá a bá nílò èèyàn kan ìgbà èèyàn ni yóò máa dá wa lóhùn God bless you ó dàárọ̀ o Ọlọ́run ṣeun ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi I love you all bye bye. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.